wọ́n ní òkèlè wọ́n máa ń fi òkèlè jẹ ilá like wọ́n máa ń fi òkèlè wọ́n fi máa ń tó bá fi òkèlè tó bá fi jẹ ọbẹ̀ ilá ó máa ń dùn tàbí tó bá fi tàbí tó bá fi ráìsì jẹ òkèlè kí ń dùn. ẹ kú jókòó. ẹ kú jókòó sá. mo ní ẹ kú jókòó ẹ tún lèmi náà kú jókòó sá ó ga. aṣọ ọmọ Yorùbá ní báyìí. bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ni mí. ẹ dẹ̀ gbọ́dọ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni sá. tí ẹ lè ka èdè Yorùbá. bẹ́ẹ̀ ni sá. ó dá yín lójú. bẹ́ẹ̀ ni sá. mo ní àwọn ọ̀rọ̀ mẹ́rin kan fún yín tí n bá ti béèrè lọ́wọ́ yín ẹ pa òwe kan tó bá ọ̀rọ̀ yẹn mu tí ẹ bá ti gbà á ẹ̀bùn 500 naira ni àmọ́ tí ẹ bá gbà á kò sí nǹkan kan tí ẹ máa gbà o ṣé ó ti yá. bẹ́ẹ̀ ni sá. ẹ bá mi pa òwe tó bá ìdodo ẹ mọ nǹkan tó ń jẹ́ ìdodo ẹ bá mi pa òwe kan tó bá ìdodo mu. látinú nínú wọ́n máa ń pe dòdò ní ìkejì ọmọ nínú ìyá. wọ́n máa ń pe dòdò ní ìkejì ọmọ nínú ìyá ṣé òwe nìyẹn. bẹ́ẹ̀ òwe ni. ẹ gbà á àmọ́ ẹ jẹ́ ẹ ràn yín lọ́wọ́ Yorùbá ní mọ ohun tó rónú ìdodo ní ìdajì ara. ìyẹn ti lọ bẹ́ẹ̀. ẹ ká wo ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí n bá ti pè fún yín ẹ pa òwe kan tó bá mu ẹ bá mi sọ̀rọ̀ lórí wàrà ṣé mo kò tó ń jẹ́ wàrà mílìkì ló ń jẹ́ bẹ́ẹ̀ ó yẹ bá mi pa òwe tó jọmọ́ wàrà. wọ́n ní wàrà wọ́n máa ń fi wàrà rẹ́ ọmọdé jẹ. wọ́n máa ń fi wàrà rẹ́ ọmọdé jẹ ayé mi wọ́n máa ń fi wàrà rẹ́ ọmọdé jẹ pòfẹ́sọ̀ nìyí o wọ́n máa ń fi wàrà rẹ́ ọmọdé jẹ. bẹ́ẹ̀ni. ó lágbára sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. lórí ìbéèrè kẹta bọ̀dá wa ẹ bá mi pa òwe tó jọ mọ́ ọmọ. wọ́n ní wọ́n máa ń fi àgbàlagbà rẹ́ ọmọdé jẹ. níṣe ni à ń fi àgbàlagbà rẹ́ ọmọdé jẹ àbí Yorùbá bọ̀ wọ́n ní kò sí ohun tí à ń fi àgbàlagbà ṣe bí kò ṣe pé ká fi rẹ́ ọmọdé jẹ màá bá yín rún mọ́ nítorí pé wọ́n máa ń fi àgbàlagbà rẹ́ ọmọdé jẹ lọ́sọ̀ kò sí ohun tí à ń fi àgbàlagbà ṣe bí kò ṣe pé ká fi rẹ́ ọmọdé jẹ. ó yá bá mi pa òwe tó jọ mọ́ ilá ọkọ̀ ilá. wọ́n ní òkèlè wọ́n máa ń fi òkèlè jẹ ilá like wọ́n máa ń fi òkèlè wọ́n fi máa tó bá fi òkèlè tó bá fi jẹ ọbẹ̀ ilá ó máa ń dùn tàbí tó bá fi ráìsì jẹ òkèlè kò kí ń dùn. ẹjọ school lẹwa. University of Lagos. University of Lagos course wo. business education. ó dàbẹ business ló yẹ yín o ṣe rí tí ẹ bá sọ pé ẹ fẹ́ ṣe ọ̀rọ̀ nípa òwe ìran ńlá ló bá dé o. mo ní kẹ́ ẹ pa òwe lórí ilá ẹni wọ́n máa ń fi ilá jẹ òkèlè àbí wọ́n kì í fòkèlè jẹ ilá. ilá kì í ga ju onírè lọ bí ilá bá ga ju onírè lọ a máa ń tẹ̀ ẹ́ ká ni nǹkan tí Yorùbá sọ nìyẹn. àmọ́ nítorí pé ẹ gba ìkan nínú ìbéèrè mẹ́rin tí a béèrè lọ́wọ́ yín ẹ ti jẹ ẹ̀bùn 500 naira nínú 2000 yín 500 naira lẹ jẹ nínú ẹ̀ nítorí náà ẹ bá sọ fún àwọn alẹ́ kó máa tẹ̀lé wa lórí YouTube lórí TikTok àti lórí Facebook at Yoruba Clinic. ẹ jọ̀ọ́ ẹ̀yin ará ilé mi o ẹ máa tẹ̀lé Yoruba Clinic lórí YouTube lórí Instagram lórí Twitter lórí Facebook lórí WhatsApp lórí TikTok. ẹ ṣé.